Dédé àsìkò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Baba ayérayé, àgbé yín ga, ṣe yín lọ́ba fún àánú àti oore ọ̀fẹ́ ńláńlá tí a tún fi rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù àṣepé. Àgbé yín ga, ọlọ́run aláàánú wa, alátìlẹ́yìn àti aláàbò wa, ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, kí a jẹ́ olùgbọ́ àti olùṣọ́ ọ̀rọ̀ náà tó ti a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́bọ̀ ọjọ́ kejìdínlógún oṣù keje. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé sá fún àgbèrè, sá fún àgbèrè. Àmú àkọ́sórí wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún. Kọ́ríńtì kìíní orí ìkẹfà ẹsẹ̀ ìkejìdínlógún. Ẹ máa sá fún àgbèrè. Gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn náà tí ó dá ó wà lóde ara, ṣùgbọ́n ẹni tí ó ṣe àgbèrè ó ṣe sí ara òun tìkálára rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹta títí dé ẹsẹ̀ ìkẹjọ. Éfésù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹta títí dé ẹsẹ̀ ìkẹjọ. Ṣùgbọ́n àgbèrè àti gbogbo ìwà èérí tàbí ojú kòkòrò kí a má tilẹ̀ dárúkọ rẹ̀ láàrin yín mọ́ bí ó ti yẹ àwọn ènìyàn mímọ́. Ìbáà ṣe ìwà ọ̀bùn àti ìsọ̀rọ̀ wèrè àti ìṣẹ̀fẹ̀ àti ohun tí kò tọ́, ṣùgbọ́n ẹ kúkú máa dúpẹ́ nítorí yín. Ẹ̀yin mọ̀ èyí dájú pé kò sí panṣágà tàbí aláìmọ́ ènìyàn tàbí olójú kòkòrò tí í ṣe abọ̀rìṣà tí yóò ní ìní kan ní ìjọba Kristi àti ti Ọlọ́run. Ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni kí ó fi ọ̀rọ̀ asán tàn yín jẹ, nítorí nípasẹ̀ nǹkan wọ̀nyí ìbínú Ọlọ́run ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọràn. Nítorí náà ẹ má ṣe jẹ́ alájọpín pẹ̀lú wọn o, nítorí ẹ̀yin ti jẹ́ òkùnkùn tẹ́lẹ̀ rí o, ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin di ìmọ́lẹ̀ nípa ti Ọlọ́run. Ẹ máa rìn gẹ́gẹ́ bí ọmọ ìmọ́lẹ̀. Wàyí ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́bọ̀. Ẹ̀yin kò mọ̀ pé tẹ́ḿpìlì Ọlọ́run ni ẹ̀yin ṣe, àti pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Bí ẹnìkan bá ba tẹ́ḿpìlì Ọlọ́run jẹ́, òun ni Ọlọ́run yóò parun, nítorí pé mímọ́ ni tẹ́ḿpìlì Ọlọ́run èyí tí ẹ̀yin jẹ́. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún títí dé ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ẹsẹ̀ òkè yìí sọ pé Ọlọ́run máa pa àwọn alágbèrè run, ó máa pa wọ́n run fúnra lára rẹ̀. Tí onígbàgbọ́ kò bá fẹ́ kí Ọlọ́run pa òun run, ó gbọ́dọ̀ sá fún àgbèrè lọ́nàkọnà. Nígbà tí àgbèrè bá wá ń kan ilẹ̀kùn ọkàn rẹ, o gbọ́dọ̀ sá o. Báwo ni wàá ṣe sá fún àgbèrè? Àkọ́kọ́, takété sí ohun gbogbo tó lè mú ọ ṣe àgbèrè. Má ṣe wà ní ibi ìkọ̀kọ̀ pẹ̀lú ènìyàn tó jẹ́ ẹ̀dá kejì. Má ṣe ní àwọn ìbánisọ̀rọ̀ tí kò tọ̀nà pẹ̀lú ẹni tí tó ń pe ara rẹ̀ ní ọ̀rẹ́ rẹ, nítorí ẹgbẹ́ búburú máa ń ba ìwà rere jẹ́ ni o. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkàndógún ẹsẹ̀ ìkẹtàléníọgbọ̀n. Tí ẹnìkan bá ṣàfihàn ìfẹ́kùfẹ́ sí ọ, tètè yá sá fún irú ẹni bẹ́ẹ̀ o. Má fi ààyè fún irú ẹni bẹ́ẹ̀ o láti gbìyànjú láti yí ọkàn rẹ padà rárá o. Nígbà tí aya Pọ́tífà gbìyànjú láti mú kí Jósẹ́fù bá òun dùbúlẹ̀ pọ̀, ó sá àsálà fún ẹ̀mí ara rẹ̀. Ìwé Jẹ́nẹ́sísì orí ìkọkàndínlógójì ẹsẹ̀ ìkeje dé ìkejìlá. Olùfẹ́, kò sí kókó níbẹ̀ fún Kìrìsìtẹ́nì tó ń wọ inú ìbáṣepọ̀ oní ìfarakanra tí èròǹgbà àwọn méjèèjì kò bá jẹ́ láti ṣe ìgbéyàwó. Irú àṣepọ̀ bẹ́ẹ̀ dàbí àdó olóró tó ní àkókò tó ń dúró dè láti búgbàmù lu àwọn akópa rẹ̀. Tí o kò bá lè sọ fún olùṣọ́ àgùntàn rẹ pé o fẹ́ lọ sínú ìbáṣepọ̀ pẹ̀lú ẹnìkan, a jẹ́ pé ìwọ kò gbọ́dọ̀ lọ sínú irú ìbáṣepọ̀ bẹ́ẹ̀ o. Ọmọ Ọlọ́run kò gbọ́dọ̀ máa ní àwọn ìbáṣepọ̀ oní ìfarakanra bó bá ṣe wù ú. Dípò èyí,
kí o kúkú ní àfẹ́sọ́nà. Tí o bá ti dàgbà tó láti lọ́kọ tàbí láti fẹ́ aya, tí ìrúsókè láti máa ní àṣepọ̀ ti pọ̀ sí i débi pé ó nira láti pamọ́ra fún ọ, lọ ṣe ìgbéyàwó. Ọlọ́run fi àṣẹ sí ìbálòpọ̀ láàárín ìgbéyàwó nìkan láti yẹra fún ìparun tó wà pẹ̀lú àgbèrè. Ó sàn kí o ṣe ìgbéyàwó. Bíbélì sọ nínú ìwé Kọ́ríńtì kínní orí 7 ẹsẹ̀ 9, ṣùgbọ́n bí wọn kò bá lè mára dúró kí wọn kó ní ìyàwó, nítorí ó sàn láti gbé ìyàwó ju àti ṣe ìfẹ́kùfẹ́ lọ o. Kò sí ohunkóhun tó níyì láti rí i dájú kò sí ohunkóhun tó níyì láti rí i tàbí jẹ̀gbádùn ní ibi àgbèrè o. Kò sí ohun tó níyì nípa jíjẹ̀gbádùn níbi àgbèrè. Àyọrísí rẹ̀ máa ń jẹ́ ìparun ní ìgbà gbogbo. Tí o kò bá gbà mí gbọ́, ìwọ béèrè lọ́wọ́ Sámúsónì àti Rúbẹ́nì, bí wọ́n léèrè, wọn yóò sọ fún ọ pé bí àwọn bá lè yí ọwọ́ aago padà sẹ́yìn, ohun kan ṣoṣo tí wọn yóò yí padà nípa ayé àwọn ni pé àwọn yóò yẹra fún àgbèrè ṣíṣe. Kókó ọ̀rọ̀: kò sí ohunkóhun rárá tó níyì láti gbádùn tàbí láti rí níbi àgbèrè ṣíṣe. Àyọrísí rẹ̀ ní ìgbàkúgbà ni ìparun. Ẹ jẹ́ kí a sọ pé bàbá mi, Olúwa jọ̀wọ́ gbà mí lọ́wọ́ ohunkóhun tí ó lè tì mí wọnú ẹ̀ṣẹ̀ àgbèrè. Gbogbo àwọn tó bá ti wọnú ẹ̀ṣẹ̀ àgbèrè, ẹ sọ pé Olúwa mú mi jáde o. Gbà mí kí o dáríjì mí. Gbà mí kí o dáríjì mí o. Má ṣe jẹ́ kí n bọ́ sínú ìfẹ́kùfẹ́ àgbèrè o. Ṣàánú fún mi. Olúwa yóò ṣàánú fún wa ní orúkọ Jésù. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi share, ẹ máa comment, kẹ́ máa like, kẹ́ máa fi ránṣẹ́ sí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kó bùkún fún wa. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.